Invitation here. Invitation. No, there is some go and yes. Oh yeah, let's go. No problem. Okay. No way. Wọ́n ní láti Ìlọrin ni láti Ìlọrin. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àdúgbò tí mo wà. This is DIGINAIJA TV. Don't forget to subscribe, like and share. Ó ga ọ, possible ti fẹnu kó jábìn báyìí o. Finally, Saheed Osupa ó ti mú Portable ó ti gbé lọ sílé ẹjọ́ ní ìlú Ìlọrin. Ìgbà tí wọ́n dé ìlú Ìlọrin, ó ti pẹ́ tí Portable ti ń sọ lórí internet kó lọ sọ́dọ̀ ọlọ́pàá, kó lọ sígbà, kó lọ sáwò, ó ti wá délé ẹjọ́ báyìí. Wọ́n nígbà tí wọ́n kọ́ débẹ̀ ó bẹ Saheed Osupa, ṣùgbọ́n àwọn bóyá agbẹjọ́rò ní àwọn ò ní gbà ó yá nílé ẹjọ́. Bọ̀gbà tó tún máa gbé délé ẹjọ́ náà, wọ́n ní wọ́n fún ní bail, bọ̀ wọn ò fẹ́ kán fún ní bail tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n grant ẹ̀ ní bail. Bọ̀gbà tó grant ẹ̀ ní bail, wọ́n ní ìgbẹ́jọ́ yẹn máa di on the 30th. Bọ̀ tó ṣe tó yà lẹ́nu ni pé wọ́n ń bèèrè lọ́wọ́ agbẹjọ́rò Saheed Osupa pé kí ló dé tí wọ́n fi gbé ẹjọ́ náà wá sí ìlú Ìlọrin tí wọ́n ṣe ṣe ẹjọ́ náà ní ìlú Èkó. Wáyé tó ṣe máa jẹ́ ìlú Ìlọrin náà máa gbé ẹjọ́ náà lọ. Lọ́yà Talọ́lọ́run ní lọ́yà tí ó ṣẹjọ́ nígbà tó ń bá Talọ́lọ́run fa ẹjọ́ náà ní lọ́yà yìí. Ó ní pé anybody ní right láti lọ ṣe ẹjọ́ níbi tó bá wù wọ́n anywhere so far you are a Nigerian. So wọ́n gbé lọ sílùú Ìlọrin o, wọ́n gbé lọ sílùú Ìlọrin o. Ó ní ẹjọ́ náà máa tẹ̀síwájú. Àwọn èèyàn ṣàbẹ̀rẹ̀ sí ń bẹ Saheed Osupa pé kó jọ kó temper mercy lórí ọ̀rọ̀ yìí, kó fi Portable lẹ̀, ṣùgbọ́n àti ìmọ̀ bí tí ẹjọ́ ń lọ báyìí. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu lọ́yà Saheed Osupa. Which at the end of the argument from both sides, the court later granted the bail. Wípé Portable nígbà tí wọ́n àárẹ̀ rẹ̀ lọ́yẹ̀ wọ́n apply fún bail ẹ̀. Àwọn lọ́yà on the other side àkáǹtẹ̀ pé kí wọ́n má fi kalẹ̀. But unfortunately, wọ́n tún ní pé prosecutor sọ ìdí pàtó tí kò fi wà entitled sí bẹ́ẹ̀lì. At the end of the day, ilé ẹjọ́ padà fún ní bẹ́ẹ̀lì. Wọ́n ní kó mú ṣọtí méjì wá tí ìkọ̀ọ̀kan in the sum of ₦1 million èèyàn kọ̀ọ̀kan. Then kó wá jẹ́ pé lára àwọn ṣọtí yẹn èèyàn kan ni wọ́n gbọ́dọ̀ jẹ́ chairman PMAN ó gbọ́dọ̀ jẹ́ chairman PMAN so or secretary PMAN. Then ẹlẹ́ẹ̀kejì ṣọtí yẹn gbọ́dọ̀ jẹ́ ọ̀tọ̀ ní landed property ní GRA Ìlọrin tó dẹ̀ ní C of O. Wọ́n dẹ̀ sún ìgbẹ́jọ́ sí on the 30th of April for continuation of the case. From what we heard, Saheed Osupa and Portable are not based in Kwara State. Why Kwara State? Why not Lagos or Ogun State? Well, as a matter of fact, the Constitution permits everyone to reside wherever they like. I'm not in the best position to say whether Alhaji Saheed Osupa is a resident of Ilorin or Kwara State. We don't know. He's a wealthy man. He might have acquired a property in Ilorin or Kwara State that gave him that audacity, other power to come and institute the case in Ilorin here. So what the Constitution says is that anybody can reside anywhere as far as Nigeria is concerned. Once you are in Nigeria. And as a matter of fact, Alhaji Saheed Osupa filed a petition to police at police headquarters, which upon the investigation, they now find him wanting. That is why they went for his arrest and bring him to court. Your message to Nigerians? Well, my message is very clear. We have been saying this all over time. In the cases we have appeared before, in the case of Talolong, in the case of Saheed Osupa, in the case of this President Abdulrahman that happened in Ilorin here, we have been telling people that they should desist from condemning all. Ó ga o, ṣé Portable wá ti wọ́ ga o báyìí? Ẹ ṣáàbà wa bẹ Saheed Osupa torí ọmọọṣẹ́ Portable ti fẹ́ sunkún pa báyìí. Saheed Osupa gan kó bá wa dáríjì Portable gan ẹnu ẹ̀yẹn kó lọ bá wa ṣe ilẹ̀kùn sí, tó bá ṣe ilẹ̀kùn sí òun gan máa stay away from trouble. Anyway, thanks for watching. Please don't forget to drop your comment. Bye.